di ọdún yìí báyìí 2025 yìí láti bẹ̀rẹ̀ dópin kò tí ì sí ẹyọ àfáà ẹyọ kan nílẹ̀ Yorùbá tó lè wá sí ibi tá sọ fún wa nǹkan rere márùn tí Muhammadu ṣe. Alfa náà rẹ. ẹ̀rù Muhammadu ò tiẹ̀ bà mí a dẹ̀ ní ìṣù pẹ̀lú Muhammadu àti nǹkan tó fi gbèsè ayé ẹ̀ ṣe ṣùgbọ́n ẹ̀sìn yìí Muhammadu kọ́ ló mú wá fún wa. Usman Dan Fodio jagunjagun Fúlàní òun ló gbé e débí gbígbé tó dẹ̀ gbé débí ó wá fi bayé jẹ́ ni. So Muhammadu gan ó ṣe é fáwọn èèyàn ẹ̀ ìsọ́ṣèwé pé àwọn èèyàn ẹ̀ máa jẹ wọ́n máa mú wọ́n máa rí nǹkan owó pawọ́nú kọ́ńtì wọn ni. Ṣùgbọ́n Usman Dan Fodio tó gbé wá bí ó lóun fẹ́ fi ìdá ọwọ́ òun fẹ́ fi kan Atlantic Ocean òun fẹ́ ti kòrán ìbọnú Atlantic Ocean ni. Tẹ̀ pé mission wọn yàtọ̀ mission Muhammadu lọ sí ìlú Lárúbáwá ni ṣùgbọ́n àwọn Usman Dan Fodio tó ń gba ẹ̀dí àwọn Muhammadu yẹn wá gbogbo ara rẹ̀ mọ̀ pé Usman Dan Fodio ṣe nǹkan rẹ̀ nílẹ̀ Yorùbá àti agbègbè ilẹ̀ Yorùbá. So nǹkan tí Muhammadu ṣe fún wa àtàpẹrẹ eré ta lè tẹ̀lé ta ní kẹwàá sọ fún wa.